láti dá fújì ilẹ̀ bàbá wa aránṣọlá wa ń ta bàbá wa látúnjì ìsìnkú wa lóde chief egbisa ọbẹ mfa wọn wà ń ta king Sunny Ade mfa wọn wà ń ta lord of bàbá wa Túndé Nàìjíríà wọn wà ń ta bàbá wa Àyìndé Bákàrè wọn wà ń ta we have a lot of music tẹ́ pé wọ́n àwọn tó jẹ́ real star. Kábíyèsí. And somebody now want to create something and want it to be accepted by the whole generality of the public. So how do I do it? Mo kàn tita fúró bọ̀ ni. Kábíyèsí. Kákọrin àpàlà díẹ̀, kákọrin ṣàkàrà díẹ̀, kákọ Tọ́lájú díẹ̀, kákọ ti Lamawura díẹ̀, kákọ ti Sunny Ade díẹ̀, kákọ ẹ̀rọ who can tell me the full meaning of Fuji music that Oníbàárà bọ̀? You can tell me the full meaning of the music. We call it combination of music. You don't know, but Mbappe simply a lagbo. Ebenezer Obey, France 1-1. Mbappe ile la mi lo, Mbappe fan commander ti Obejo tete lari dejo. Mbappe subiribiri abomi o fan Sunny Ade. Ọlọ́run mo bá ṣe àwòrán mi jẹ́ o ẹni tó fẹ́ gbọ́ràn ṣọlá wọn àdìdì. Allahu Akbar. wẹ́rẹ́wẹ́rẹ́ la fi ń ṣe wa kò sí wàhálà àdó fanti Lamawura àdìdì. Allahu Akbar. Nígbà tí wọ́n put attention wọn tí ni wọ́n ti dùn mo ti fún wọn ní kí ni mo á mú Fuji music tèmi and that Fuji music really comes láti orí ẹ̀ẹ́dẹ́gbẹ̀kọ̀dù bàbá wa kìíní bàbá wa Kìlání Yusuf. Allahu Akbar. tó fi kí Aminu. Ibẹ̀ tí wàá jọjọ kí Aminu ọmọ kan yín dé lọ kò dé mọ́ o ọ̀kẹ́ Aminu ọmọ kan yín dé lọ kò dé mọ́ o ọ̀kẹ́ Aminu ibẹ̀ ní kíní yẹn ti jáde àmọ́ sọ ni pé ẹ̀yẹ wò bàbá wa Kìlání Yusuf lọ ní Ọlọ́run lóhun mẹ́ta ló ń pa òun lẹ́rìí o Ọlọ́run tóun bá tún ṣe téèyàn lóhun o bàjẹ́ o ẹ̀sìn yẹn lé ní. Ohun tó bá jẹ́ lọ́wọ́ téèyàn lóhùn ó sì túnṣe ó di méjì. Ohun tó wò fọwọ́ sí ara tẹ́tà ń fọwọ́ sọ̀yà wípé yóò ṣẹ o. Oníkàkiri fún ọmọ Ádámọ̀ nílé dúnìyàn kó má ba lé ayé jẹ ẹni tó ń bá yàrá gan. Bójèwé àbí wẹ́rẹ́ bójèwé àbí ṣẹ̀ṣẹ̀ lásán ni. Ẹni tó ń bá a fún lọ́mọ. Bàráyé kó sì nínú pé kò sọ́nà tó lè gbà á bímọ. Instead of that, èmi wá wò pé kí ni mo lè ṣe o? Bàbá yìí máa ní o. N bá gbọ́ orí rẹ́kọ̀dì lọ. Síkírù Ọlọ́run lóhùn mẹ́ta ló ń pa òun lẹ́rìn fún màráyé. Ẹ̀rí iṣẹ́ Ọlọ́run nìyàn ń bínú ẹ̀ ṣeun. Kábíyèsí. Eri pé apá alápá ẹsẹ̀ lẹ́sẹ̀ orí olórí díẹ̀. Ọ̀padà ó di Fuji. Nígbà tí tó yá kábàlẹ̀ máa di ẹni ẹlẹ́ni máa ní tí wọ́n bá ta jìtá ó play Fuji music ló play. Nígbà tí kò ní combination of juju sakara high life kíni gbogbo ìyẹn wàhálà ìtọ́jú tí èèyàn ṣe ń gbà yẹn Ọlọ́run wá fi àlùbáríkà sí. ó ṣe kún fọ́yà kún ó fi wá kún tí wàhálà wá dé sí. Ṣé kí wọ́n sọ pé èmi nìkan ni ṣé mo lè máa kọrin bí nìkan sí bí ṣe wà lórí program sí ṣé mo lè wà ń Kánò kí n máa ṣe program mi. Kò possible gbogbo nǹkan ló ní politics tó bá ti débẹ̀ èèyàn máa understand pé politics ni kálukú ló fẹ́ jẹ́ orúkọ tóun. À ń torí ọmọ bàdáràn ló ṣe lórúkọ tiwọn ẹ̀yin ewu kíyàn ṣe wàhálà lọ bẹ́ẹ̀ títí kọ́ lọ́wọ́ bá ṣí àmì sí àwọn tó ń ṣe wàhálà tójú yẹn lọ wọ́n wà tí òsì kú báyà kú lọ́rọ̀ wọn. Gbogbo onífújì tí ọba mọ Ọlọ́run wàláhì kò dára ìdùnnú wọ. Gbogbo onífújì tí ọba mọ Ọlọ́run. Tó bá ní juju music wọn ní àwọn bàbá wa Túndé Nàìjíríà Àyìndé Bákàrè àwọn kìnnìkan ló kọ́kọ́ pílẹ̀. Tó bá ní high life wọn ní láti Ghana ní àwọn Ramblers àwọn Mesa kìnnìkan. Láti mú wá. Tó bá ní Fuji music local music wọn bí ìdí wéré. Tàbá tó bá ṣe wéré ńgbà mo tó bá jí wéré wọn ní ọmọ droppers wọn fẹ́ nù ẹ pa. Pé wéré mo fẹ́ jí wéré. Jíwèrè báwo ni ọmọ máa lọ jí lóru máa lọ kọrin káàkiri ìgbà tí gbogbo yẹn sùn lé ìyá àti bàbá bí a fi ń jí àwọn mùsùlùmí kó jẹ sáré ni wírí ẹ̀ náà lájọ ṣe títí. Ọwọ́ adi Fuji. Ìjọba di 1966 yẹn pé òkè wọ́n ti wá ń pè mí níta pé kí wọ́n máa lọ ṣeré ní tàmá ní orúkọ òní máa fún un. Àwọn kan bàbá wa nílé àwọn kọrin ilé kò tẹ̀tẹ̀lẹ̀ máa ní Fuji làwà. Wọ́n ní Fuji làwà. Làwà làwọn ṣe. Àwọn máa kọ́ ni tó bá máa bú mi tètè bú mi torí tí n bá máa bú ẹ kó máa bá ẹ lẹ́rù tètè bú mi o. Ó jọ sábàrú mọ́ oníkùn máa ṣe ọya olójú ẹ̀dẹ̀ ìyàwó ó jọ sábàrú.